Tímótì kínní orí 5. Má ṣe bá alàgbà wí, ṣùgbọ́n kí o máa bá a lò bí bàbá, àwọn ọ̀dọ́mọkùnrin bí arákùnrin, àwọn obìnrin àgbà bí ìyá, àwọn ọmọbìnrin bí arábìnrin, pẹ̀lú ìwà funfun gbogbo. Bọ̀wọ̀ fún àwọn opó tí í ṣe opó ní tòótọ́. Ṣùgbọ́n bí opó kan bá lé ọmọ tàbí ọmọ ìbátan, jẹ́ kí wọn kó tètè máa fi àánú hàn nínú ilé ara wọn, kí wọn kí ó máa ṣe ìtọ́jú àwọn òbí wọn, nítorí pé èyí ni ó dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ǹjẹ́ ẹni tí ń ṣe opó ní tòótọ́ tí ó ṣe òun nìkan, á gbẹ́kẹ̀lé Ọlọ́run, á sì dúró nínú ẹ̀bẹ̀ àti nínú àdúrà lọ́sàn-án àti lóru. Ṣùgbọ́n ẹni tí ó bá wà nínú ayé jíjẹ, ó kú nígbà tí ó wà láàyè, àti ohun wọ̀nyí ni kí ìwọ pa láṣẹ, kí wọn kí ó lè máa gbélé àìlẹ́gàn. Ṣùgbọ́n bí ẹnìkan kò bá pèsè fún ara rẹ̀ àti pẹ̀lúpẹ̀lú fún àwọn ará ilé rẹ̀, ó ti sẹ́ ìgbàgbọ́ náà, ó burú ju aláìgbàgbọ́ lọ. Má ṣe gba opó kan sínú ẹgbẹ́ náà lé àìtó ẹni 60 ọdún, tí ó sì ṣe pé obìnrin ọ̀kọ̀ọ̀kan ni ó ti ṣe rí. Ẹni tí àròyìn rẹ̀ ní iṣẹ́ rere, bí ó bá ṣe onítọ̀ ọmọ, bí ó bá mú àlejò wọ̀, bí ó bá wẹ ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́, bí ó bá ran àwọn olùpọ́njú lọ́wọ́, bí ó bá ṣe pé ó fi àìsinmi tọ iṣẹ́ rere gbogbo lẹ́yìn. Ṣùgbọ́n kọ̀ àwọn ọmọbìnrin opó, nítorí pé nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí yí padà kúrò ní ti Kristi, wọn ó fẹ́ gbéyàwó, tí wọ́n jẹ̀bi nítorí tí wọ́n ti ṣá ìgbàgbọ́ wọn ìṣáájú tì, àti pẹ̀lúpẹ̀lú wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìmẹ́lẹ́. Wọ́n rìn kiri láti ilé dé ilé, kì í ṣe kìkì ìmẹ́lẹ́ nìkan, ṣùgbọ́n onísọkúsọ pẹ̀lú àti olófòfó. Wọ́n sọ ohun tí kò yẹ ní sísọ. Nítorí náà, mo fẹ́ kí àwọn obìnrin kí ó gbéyàwó, kí wọn kí ó bímọ, kí wọ́n máa ṣọ́ ilé, kí wọn kí ó má ṣe fi àyè fún àwọn ọ̀tá láti máa sọ̀rọ̀ ẹ̀gàn. Nítorí tí àwọn ẹlòmíràn ti yí padà sí apá kan náà, sí Sátánì. Bí ọkùnrin kan tàbí obìnrin kan tí ó gbàgbọ́ bá ní àwọn opó, kí wọn kí ó máa ràn wọ́n lọ́wọ́, kí a má sì di ẹrù lé ìjọ, kí wọn kí ó lè máa ran àwọn tí ń ṣe opó ní tòótọ́ lọ́wọ́. Àwọn alàgbà tí ó ṣe ìtọ́jú rere ni kí a kàyè sí ọlá ìgbà méjì, pẹ̀lúpẹ̀lú àwọn tí ó ṣe làálàá nínú ọ̀rọ̀ àti ní kíkọ́ni. Nítorí tí ìwé mímọ́ wípé ìwọ kò gbọdọ̀ dí màálù tí ń tẹ ọkà lé ẹnu, àti pé alágbàṣe yẹ fún ọ̀yà rẹ̀. Má ṣe gba ẹ̀sùn sí alàgbà kan bí kò ṣe lé ẹnu ẹlẹ́rìí 2 tàbí 3. Bá àwọn tí ó ṣẹ̀wé ní iwájú gbogbo ènìyàn, kí àwọn ìyókù pẹ̀lú kí ó lè bẹ̀rù. Mo fi àṣẹ fún wọn níwájú Ọlọ́run àti Jésù Kristi Olúwa àti àwọn áńgẹ́lì àyànfẹ́, kí ìwọ kí ó fiyèsí nǹkan wọ̀nyí lé àìṣojú ṣáájú fún ọ̀kan ju èkejì lọ. Má ṣe fi ègbè ṣe ohunkóhun. Má ṣe yára fi ọwọ́ lé ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni kí o má ṣe lọ́wọ́ nínú ẹ̀ṣẹ̀ ẹnìkan. Pa ara rẹ mọ́ ní ìwà funfun. Má ṣe mu omi mọ́, ṣùgbọ́n kí o máa lo ọtí wáìnì díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera rẹ ìgbàkúùgbà. Ẹ̀ṣẹ̀ ẹlòmíràn á ṣí sílẹ̀ tẹ̀lé, á ṣáájú lọ sínú ìdájọ́, àti tí ẹlòmíràn á máa tọ̀ ọ́ lẹ́yìn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ rere ẹlòmíràn á hàn ṣáájú, àti àwọn tí kò sì rí bẹ́ẹ̀ kò lè fi ara sin.